Àwí máa yẹ̀wò o. Àwí máa yẹ̀wò Ọlọ́run ìbàrẹ̀. Ojú àwo báyìí ni àwo fi ń gbọbẹ̀. Ìròyìn òótọ́ mojúbà ẹni débẹ̀ báyìí náà ló lè sọ. Àjọ̀dún ìrántí dídé ọbẹ̀ rí bujirajih bujirabuh wọlé dé bá wa wẹ́rẹ́. Ní ìjọ ọ̀nà ìwà mímọ́ sí ànẹ́sì ìlú Kútọ́nù Àfikàndò ní ọ̀dọ̀ bàbá wa Prophet Mark Olúwadámilóhùn yóò wáyé ní ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún tí a wà yìí tí ń ṣe ọjọ́ Jímọ̀. Àìsùn rẹ̀ yóò wáyé ní ọjọ́ Àlàmísì tí ń ṣe ìparí oṣù tí a wà yìí ní dédé aago 10 àṣálẹ́ ni àìsùn yóò bẹ̀rẹ̀. Ìsìn dídé náà yóò bẹ̀rẹ̀ ní agogo 9 òwúrọ̀ ọjọ́ Jímọ̀ di aago tí Ọlọ́run yóò yọ̀ǹda wa. Jẹ́ bàbá wa Prophet Mark Olúwadámilóhùn àti màmá wa Sarah Olúwadámilóhùn ń fi ìfẹ́ pe gbogbo ènìyàn síbi ayẹyẹ ìrántí yìí. Ọmọdé àti àgbà, onílé àti àlejò, ẹ̀túyáyà, ìwọ tí ogun kan ti ń yà láti ọjọ́ pípẹ́, ìwọ tí ò ń le tí ò tí ì bá, ìwọ tí ò rí ṣẹ́ṣe máa bọ̀ níbi ayẹyẹ ìrántí yìí. Ọbẹ̀ rí bujirajih bujirabuh yóò sọ ogun ayé rẹ di pẹ̀tẹ́lẹ̀. Ìjẹ́ olùkéde náà tí gbogbo wa ti mọ̀, òun náà ni àrólé bàbá wa Olúwadámilóhùn tí gbogbo wa mọ̀ sí Ọbalọ́lá. Ó dìgbà.